tó dá tẹ́lẹ̀ yìí. Ṣé ilé ọjọ́ sí ilé? Ní ìgbọ́, ṣé bẹ́ẹ̀ náà rí? Tí mo fẹ́ yí ọ̀ṣubú, ẹgbẹ́ díẹ̀ ló kù kí n fẹ́ yí mi gánlẹ̀. Bàbá parí ẹ̀. Bàbá parí ẹ̀. Ọwọ́ mi rè sá, mo kí yín fún oríire. Ọkọ̀ yìí tó ń lọ. Ẹ jẹ́ máa gbé lọ Ìbàdàn lónìí. Tí yóò sì kọ́kọ́rọ́ ń bẹ̀ ni. Ẹ ti tì í, ẹ sì mo gbọ́dọ̀. Ògo ni fún Kristi lókè ọ̀run. To God be the glory. Wow! Bá ń gbé léyìí látọ̀. Bàbá ẹ̀ máa bọ̀. Parí ẹ̀ máa bọ̀. Wow! Dé látọ̀ kánkó náà tọ̀. Dé kó náà tọ̀. Very good. Ẹ try o. Ẹ kú iṣẹ́, very good, ẹ kú iṣẹ́. Iṣẹ́ ti lọ ń bí o. Gbogbo ẹgbẹ́ yìí wọ́n máa ti rẹ̀ ń gbà yìí. Wow, wọ́n rẹ̀ wọ́n tún kùn ún. Wow, inú mi dùn fún yín bàbá. Ẹja lọ ìgbẹ́ mẹ́rin máa bọ̀. Ẹ pẹ̀lẹ́, wá báyìí. Ìgbẹ́ báyìí ni wákàjọ lọ sẹ́gbẹ̀ẹ́ mẹ́rin. Ta ni ń pè mí? Ọ̀dọ̀ bàbá parí ẹ̀ mọ́ àmọ́ ìpè mí. Gbé láti bẹ̀rẹ̀ pásẹ̀yìn báyìí. Very good. Bàbá mi ṣe kanlẹ̀. Orí Ọlọ́run ò kéré o. Lẹ́ẹ̀kan sí mo congratulate yín bàbá mi. Oore yìí yóò kalẹ̀. Àwọn ọmọ yín náà wọ́n á rògbò lò. Mọ́mì dà, ẹ jẹ́ n wo ṣọ́ọ̀bù wọn. Ẹ jáde ṣọ́ọ̀bù mọ́mì. Ẹ má bọ̀ lẹ́gbẹ̀ẹ́ bàbá báyìí. Kẹ́ ẹ fọra yín lọ́wọ́ kájọ dé ṣọ́ọ̀bù. Kí la máa rí gbẹ̀nu sí ṣọ́ọ̀bù báyìí? Ẹ kú iṣẹ́ o. Ẹ jáde ṣọ́ọ̀bù wọn. Bóyá náà, what are you doing outside? Yes, Olúwa iye. Ẹ ǹlẹ́ afẹ́ rajà o. Olúwa iye. Lọ gbé láti ta kó padà. Mò ń bọ̀ ní ẹmọ ìsìn mò ń bọ̀. Olúwa gbogbo ẹ̀ ló tutù yìí. Ṣé èsì wà ń bí ni? To God be the glory. Oh yes, she. Very good. Kí lélẹ̀? Frozen. Gbogbo ẹ̀ ló dì gan. Ibi nǹkan. Mineral lele. Ẹja náà. Ẹja níbí. Olúwa iye. Ìwọ lélẹ̀ ń tiẹ̀. Wow. Bó wa lọ́jà. Ṣó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ máa ta. Àmín Jésù. Ẹ máa ta. Ojú titi ẹlẹ́gàn. Kò ní pin báyìí. Yóò máa tẹ̀síwájú. Look at that shop. This is Pariolodo's wife. Ẹ wo ọjà wọn nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ tún jáwọ́ ntọ́ lọ́wọ́ ṣe. Ẹ já máa lọ. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ kú ọjà náà. Ṣé ẹgbẹ́ mi kan máa ń tajà? Dájú àtò bẹ́ẹ̀. Èlò lẹ́mọ̀ sọ fún mi lóṣù máa wá. Àfà Súnà wà ń bí. Ẹ̀yin tẹ́jẹ́ followers wọn. Àfà Súnà wà ń bí. Wọ́n wà ní crusade náà lánàá. Ó yẹ kí àwọn èèyàn. A tún máa wà níbi kìíní náà. Àfà Súnà wà ń bí. Gbogbo ẹ̀yin fans wa all over the world, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ kú àdúró tiwa. Iṣẹ́ Olúwa sì ń tẹ̀síwájú. Iṣẹ́ Olúwa sì ẹni tó bá ń ṣerú nǹkan báyìí, èmi máa ń nífẹ̀ẹ́. Bàbá, iṣẹ́ Olúwa tẹ́ gbé lọ́wọ́, ọmọ aráyé ò ní dàrú báyìí lọ́wọ́. Àmín. Gbogbo tó lọ ń gbọ́wọ́ yín ṣiṣẹ́, èso ẹsẹ̀ kò ní gbọ̀n dànù. Torí pé àánú ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ bàbá wa Àgbàlá Gabriel. Gbogbo bíkíbi tí àwọn ọmọ tí náà bá ń dé, a máa bá àánú Ọlọ́run pàdé. Bá àánú Ọlọ́run ṣe ń ṣẹlẹ̀ lórí yín tó tún wá ń gbọ́wọ́ yín ṣiṣẹ́ káàkiri pẹ̀lú gbogbo àwọn ọ̀ránṣẹ́ àtàwọn bàbá àwọn ògo wa nínú tíátà. Tẹ́ẹ̀dẹ̀ ń múnú wá dùn, bàbá ìbànújẹ́ kò ní tọ́ sí yín. Gbogbo àwọn ọ̀tá tó bá wá ń gbógun tì yín, ẹ máa sọ wọ́n di bàtà, ẹ máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ ni. Ẹ ti ń rí ṣẹ́jẹ́ báyìí kò ní dàrú mọ́ yín lọ́wọ́. Ọlá iná ìtàn iná. Bismillahirrahmanirrahim. Iná abẹ́jọ́ kálíkà sọ̀rọ̀. Fọ̀sọ́lì òbí kàwọ́lé iná ṣáàlì yáká wọlé ọ̀tá. Mímí kí àwọn èèyàn. Ẹ wo mo kí gbogbo lé. Ọdúnládé ni mo fi ń kí yín báyìí kó ní bàjẹ́ fún yín. Bẹ́ẹ̀ ṣe ń láìkì bàbá tẹ̀ ń fọ́lò wọn, Ọlọ́run á máa fọ́lò ẹ̀yin náà. Ẹni jẹ́ páńpẹ́ lówó débi pé ẹni rówó san. Ìbànújẹ́ ò ní dé bá yín. Sẹ́rí, mo fi sáyẹ̀rì náà kí yín. Lẹ́gbẹ̀ẹ́ mọ́ fọ́. Bẹ́ẹ̀ ṣe ń fọ́lò bàbá àwọn èmi ń fọ́ fún yín. Ẹ níyàwó rẹ̀ gan ni o. Mo fọ́ fún èèyàn gan o. Láàárín Ibrahim Satan náà mo fi kí yín dáadáa. Ẹni tó lọ ń lo péèjì Àgbàlá. Sẹ́ẹ̀rí ẹ̀yin kan wà tó jẹ́ pé péèjì Àgbàlá Gabriel lò. Mo fà yín láwọn ìyá mi lọ́wọ́. Ẹ máa wọ̀n ìyá wọn.
àwọn apanimọ́wọ̀ gbọ́n olókùn tó yọ ọjọ́ ẹ dáàmú ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń fọ́lọ̀ wa Olódùmarè a máa wà pẹ̀lú. àbáwọ̀ Aríkúyẹrí náà bẹ́ẹ̀ bí. Aríkúyẹrí. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel. lọ́wọ́ Jésù ní agbára Ọlọ́run bí ẹ ṣe ń tún táwọn èèyàn ṣe tìyín náà ò ní bàjẹ́. tìyín náà ò ní bàjẹ́. ẹ̀yin náà wọlé yìí nígbà kan ṣe bí búlọ́ọ̀kù lásán la tò ìṣẹ́jú mélòó lèèyàn fi yín. wọ́n ní láńlẹ́dì làwọn tẹ́lẹ̀ wọ́n ti padà di láńlẹ́dì báyìí. ìṣẹ́jú mélòó lèèyàn fi yín. gbogbo ẹ̀ ló ti di gèdè ní ìsìn. wọ́n ní sẹ́wọ́n ti di láńlọ́dù báyìí. ṣé láńlọ́dù yàtọ̀ sí láńlẹ́dì. wọ́n ní nígbà tí wọ́n complete building tí ẹ bá ń gbé bẹ́ẹ̀ láńlẹ́dì. ẹ̀yin ẹ jáwọn láńlẹ́dì ò gbọ́ yín mú. ẹ má bọ̀ ògbóni. parí ẹ̀. ẹ̀yin ọmọ lálùbárí káyì ẹ má bọ̀. àwọn ọmọ bàbá parí ẹ̀. eléyìí ti dọ̀tí tiẹ̀. ẹ jẹ́ àjọpọ̀ ẹ̀. ibi ìdá. wo ọmọ fídíò yìí sáré lọ ẹ̀yìn gbé láti mọ́tò kó padà wá síwájú kan parí kan lọ sẹ́yìn inú mi dùn. kò sí ní tó dáa tẹ́lẹ̀ yìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ káwọn ẹ̀gbọ́n mi ẹ jókòó sọ ẹ̀yìn mi báyìí ẹ̀yẹ mọ̀ bẹ́ẹ̀ wá ẹ wá jókòó yá abáṣe ẹ jókòó àwọn bàbá nìyẹn ó yá máa bọ̀ kò tí ì pé 7 minutes èèyàn 5.3k ló ń wò yín lórí afẹ́fẹ́ nípa orí ọ̀fẹ́ Kristi Jésù bàbá bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Now listen my lovers kíní kan nínú mi tún wá dùn sí fún bàbá yìí ó jẹ́ kínú mi tún yọ sí wọn torí ẹ̀ mo tún ṣe wá bàbá ó dẹ̀ tún gbẹnu sí lọ́sàn-án yìí bẹ́ẹ̀ ni wọ́n á gbẹnu sí nǹkan wọ́n á gbé nǹkan sẹ́nu bàbá yìí mo rí nǹkan tó yàtọ̀ lára wọn wọ́n jẹ́ni tó mórí Ọlọ́run ẹ má jẹ́ sọ pé mórí ènìyàn ò tó láti gba ọpẹ́ ènìyàn ò tó láti gba ìyìn ntẹ èèyàn bá ṣe Ọlọ́run nìkan ló tó gba ògo. So I have learnt a lesson from this man. He is so grateful to God and to humanity. Àwọn ni wọ́n sọ pé yá o máa bọ̀ ń Kòròdú ó yá ìsọjí yá o. In fact lọ́kàn mi ní gbogbo last week mi ní plan pàwà Kòròdú wọ́n lọ ṣe bánà wọ́n lọ gba instrument wọ́n lọ gba àga wọ́n gba fíìdì gbogbo ẹ̀ ni wọ́n gbà pé Àgbàlá Gabriel ni ó máa bọ̀ lẹ́kùsẹ́ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run wọ́n dẹ̀ ṣe ìpolongo ìrere kí wá ló tó yẹn nípa ìfẹ́ ẹ wo adúrú tí wọ́n ṣe. I want to celebrate him mo fẹ́ celebrate wọn gan. In fact he has done a wonderful job. In fact baba ládùrú tí Ọlọ́run lo àwọn èèyàn fún yín fún kí lẹ́yìn náà fẹ́ sọ fún àwọn èèyàn kí lẹ fẹ́ sọ mo rí pé ti dúpẹ́ gan but ó yá ẹtún sàn kankan. ọpẹ́ mi kò ì tó ojoojúmọ́ ni wọ́n máa dúpẹ́. ṣe máa ń lùlù sí ni 6k ló ń wò yín o. ọpẹ́ mi kò ì tó ojoojúmọ́ ni wọ́n máa yọ̀. Very good. ìwọ ń kọ́. ọpẹ́ mi kò ì tó. ẹ̀yin olólùfẹ́ mi o. ojoojúmọ́ la yóò máa dúpẹ́. Àgbàlá Gabriel ọpẹ́ wa kò ì tó. bàbá ojoojúmọ́ la ó máa yọ̀. bí ọkọ yẹn bó ṣe ń tọ́ ló gbé bírèkì síwájú bàbá. lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ mi. mi ò mẹ́ni tó ń jẹ́ pásítọ̀ Adémọ́lá Amúsàn Gabriel mi ì rí wọn rí ṣùgbọ́n Ọlọ́run wá mọ̀mọ́ wípé òun fẹ́ mú mi kúrò nínú ẹ̀gún ó fẹ́ mú mi kúrò nínú àkìtàn ó fẹ́ sọ pé ìrọ̀lẹ́ ọjọ́ alẹ́ mi. ẹ mọ̀ tó sunkún o bẹ́ẹ̀ ẹ mọ̀ sunkún ó ti já sáyọ̀ o ó ti já sáyọ̀ ó ti já sáyọ̀ ó ti já sáyọ̀ ó ti já sí ẹ̀kún. ọ̀rẹ́ mi sọ pé ọpẹ́ mi ò tí ì tó nígbà tí Àgbàlá Gabriel wá sí ilé mi níbi ọ̀sẹ̀ méjì ẹ wo ilé mi bó ṣe rí. ní gbogbo àdúgbò àwọn èèyàn wá kọjá lọ wọ́n lọ lọ́tún ayé ojú wọ́n lọ lọ́sìn ayé ojú pé kí ló dé ìlú àjọwọlé ní mo rí àánú gbà láti ọwọ́ Àgbàlá Gabriel Ọlọ́run mo rí àánú gbà àánú tí mo rí gbà gbogbo èèyàn olólùfẹ́ mi gbogbo olùfẹ́ Àgbàlá Gabriel foundation ẹ máa rí àánú. àmín gbójú bàbá dáadáa. nítorí pé àánú lẹ̀ ń ṣe fáwọn èèyàn ẹ ní jẹ̀bi lórí àánú. àmín. ẹ ò fẹ́ mọ bẹ́ẹ̀ nìyẹn ṣe jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ṣe tó Àgbàlá Gabriel ń pè é pé ẹ bá mi ṣàánú fẹ́ ni
ẹ̀ ń tọwọ́ bà pọ̀ gbogbo ọ̀nà àtijọ́ àti mú tẹ̀ ń bá rọ́bà ọ̀nà ní dí fún yín. ọ̀run á túbọ̀ máa ṣe ìpèsè àtúntò nítorí pé n tẹ́ ṣe nínú ayé mi ẹ sọ ayé mi dọ̀tún ọlọ́run á sọ ayé yín dọ̀tún. Àgbàlá Gabriel ọlọ́run yàn ni ẹni tọ́lọ́run fẹ́ lọ́lọ́run yàn ṣùgbọ́n orin kan ni mò ń kọ lórí ìgbé ojoojúmọ́ fún Àgbàlá Gabriel pé iṣẹ́ tó ló gbà lára àjẹyè ni ó jẹ́ iṣẹ́ tó ló gbà lára yẹn àjẹyè ni ó jẹ́ nítorí pé kì í ṣe èmi nìkan lẹ́ ń ṣe fún ọlọ́run rán sáwọn kan mo sọ̀rọ̀ kan nígbà kan mo ní arán ẹni ìwá gẹ́gẹ́ bí àwòrán Jésù kò jáde pé Jésù kò wọnú ara ẹ̀ wá wọ́n wá ń jí òkú dídé ṣé wọ́n jí ìyá àbẹjọ máa lè wọ́n ẹni tí wọ́n ti rò pé ó ti kú Àgbàlá Gabriel ti dìde ọlọ́run ti dìde ẹ wò ya gbóǹkan ẹni tí wọ́n ti pa ti ìyàwó adé tó ń gbénu ewúrẹ́ ló ń gbénu ilé tí ìyá kọ́ ti ìyàwó ń gbénu ilé tí ewúrẹ́ ò gbọdọ̀ gbà wájú rẹ̀ kọjá ẹ wá wo èmi náà tí wọ́n ti rò pé kò lè jẹ́ ènìyàn tó rò pé ó ti tán fún Olúwa nítorí pé ọlọ́run ló yan ẹni yìí tó sọ pé kẹ́ni máa ṣe ohun tó ń ṣe Olúwa má bá mi padà lẹ́yìn wọn. Iṣẹ́ ìránṣẹ́ Olúwa jẹ́ kó máa tẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ wọn jẹ́ kó máa tẹ̀síwájú nítorí tẹ́dá bá ń ṣe báyìí wọn ní ẹni tó ń ṣe báyìí ẹ̀mí wọn Olúwa mo wá pabidà tó pété ọba tó ń pabidà tó ń sọ bí dire wá bá mi jẹ́kẹ́ mi Àgbàlá Gabriel jẹ́kẹ́ mi rẹ̀ gbogbo kó má jẹ̀bẹ̀ lórí tó ṣe ipa oṣó ipa àjẹ ipa ẹlẹ́bọ̀ ológun kó má ṣe lágbára. Àbúrò mi tó wá bí ba ṣe bí àáfàá ni bàbá súnà àáfàá ni mo ti gbọ́ kọ́mẹ̀tì àwọn ìkan sọ pé ìwà àfàṣọ fẹ́ máa da ìfà àtàwọn kò nídìí ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní ká máa yẹni tó ṣe ẹni tọ́lọ́run yàn ni kì í ṣe ẹni ní pásítọ̀ tó kọ́ bẹ̀rẹ̀ o lórí mi ìmọ̀ èjì sáwọn pásítọ̀ tí wọ́n ti wà ṣùgbọ́n nítorí pé ẹni tọ́lọ́run rán ni pé lọ ṣe báyìí máa ṣe rere lọ ìbàjẹ́ ò ní jẹ́ ti lára gbogbo àwọn ìsọ̀wọ́ tí wọ́n kó káàkiri nítorí pé kì í ṣe pé gbogbo àtàǹgbà ní kì í ṣe pé bí à ń fún àwọn group wọn yìí kà fún ọ ní return ṣùgbọ́n return látọ̀dọ̀ Ọlọ́run return tí ọba tó tó àjẹkàn olè ọ̀run pèsè fún ọ. Torí àwọn ni wọ́n ń yàwòrán tó ń wò ẹ́ tó ń ṣe wá tó ń fi mímọ̀ ọ̀run á fi wọ̀n sí i. Gbogbo àwọn ẹbí mi náà wà ń dúpẹ́. Bàbá rẹ̀ Ọlọ́wọ́ máa ṣe rere ní ayé yín Ọlọ́wọ́ tí mo máa ṣe rere ní ayé yín ṣebí àjọ tí ẹ ò lè gbólẹ̀ ń dá fẹ́ràn àwọn èèyàn lọ́wọ́ ṣùgbọ́n náà wọ́n bá mi jà padà bẹ́ẹ̀ ní jẹ́ fẹ́ràn àwọn èèyàn lọ́wọ́ gbogbo ohun tí bàbá yìí ti ṣe kò ní jẹ̀bi lórí kò tẹ́ ẹ sí ẹnìkan sọ pé pásítọ̀ Gabriel tó ń ṣe yìí Ọlọ́run ni abárípa oṣù ìpàjẹ́ ẹlẹ́bọ lóògùn àǹfààní tí wọ́n bá gbèrú pé tó kò sẹ́ni tó lè dáṣọ Ọlọ́run dúró Ọlọ́run ò lè Ọlọ́run ọba tó yàn wọ́n Ọlọ́run jẹ́ ká pé ìpamọ́ sí wọn. I really appreciate you. Ẹ wo lé mi. Ẹ sà tẹ́ ẹ bá gbé láti ta mọ́tò ọkọ̀ ní kì í ṣe mọ́tò. Ilére kì í ṣe house. Ilére ọkọ̀ rèé ó ti sẹ̀. Lágbá Ọlọ́run ìrì ọlá ìrì ajé tẹ́ fi sẹ̀ tí mo fi jẹ́ nǹkan ìrì àtúmọ̀ máa sẹ̀. Ìrì ẹ̀mí gígùn àti àlàáfíà àti àṣẹ Ọlọ́run tó ń sẹ̀ lórí ìjọ Àgbàlá Gabriel àtúmọ̀ máa sẹ̀ fún ibi tó ti ń já tí ìjè ti ń dá tọ́lọ́run ti ń ṣe ìyanu lọ́wọ́ máa tẹ̀síwájú. Bàbá mo sọ lóde òyìnbó máa ẹ̀nà ti fọ ìjà. Amen. Bàbá mi náà àti ṣe tó àpò. Ìṣẹ́jú àbọ̀. Àti àwọn Àgbàlá Gabriel Foundation àti àwọn fans Pariolodo àti gbogbo àwọn tó jẹ́ òṣèré àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ everybody yín àti àwọn tó jẹ́ òṣèré ní kékeré náà lágbára Ọlọ́run ẹ̀rí àánú gbà lágbára Ọlọ́run ojú òní tí yín ibi táyé ti rò pé ò lè dé Ọlọ́run afáyín yọjú bẹ́ẹ̀ lọ torí I can't even say much because this is stunning, this is very amazing, this is surprising, and for what God is using you to do, sir, may God's hands of excellence rest upon your ministry.
And that mark of touch not my anointed will rest upon your ministry in Jesus' name. God bless you, lovers. Oh yeah, but àwa ìlérí ọjọ́ sí máa ṣẹ o. Òun ìwọ àtàbúrò rẹ̀ rí. Ó yá èyí méjèèjì ẹjọ́ dúpẹ́ pọ̀. Thank everybody for your support. That last time, God is going to bless you. Anyway, I send the money. You shall never lack there in Jesus' name. Amen. In Jesus' name. Amen. All the people in Agbala Gabriel Foundation, long life and prosperity. Amen. You shall not die in Jesus' name. Anyone woman, look at that John comedy. I said, Daddy, we are going to school. Ever naked birthday. I want to join comedy team. Why am I to see a winner? Ẹ ṣé o, adúpẹ́ lọ́wọ́ gbogbo yín, gbogbo ẹ̀yin abiyamọ, torí abiyamọ wà bí àgbà wà, gbogbo ẹ̀yin abiyamọ. Ẹ tún pè kílẹ̀ ló wà. Abiyamọ wà, àbí àgbà wà. Àwọn wo la abiyamọ tá bá ní ká béèrè? Àwọn abiyamọ ni àwọn tó rẹ̀ wá lẹ́kún. Nígbà tí gbogbo ẹ̀ ó rí bákan. Abiyamọ ló máa ń rẹ̀yàn lẹ́kún. Abiyamọ ni ó gbọ́ iye ẹkún ọmọ tí ó ta ti wèrè. Abiyamọ ni kì í fi ọmọ sílẹ̀. Gbogbo bí tó bá ti ń lọ a máa di ọmọ ẹ̀ káàkiri. Wọ́n á ní kílìdì á nítorí ọmọ mo ṣe wáyé á ní ìyá ọmọ mò ń jẹ. Ọ̀yà ń gbọ́ yín. Wá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá tẹ́ ẹ sọ ẹkún wa dẹ̀rín tẹ́ ẹ wò pé kò tọ́ sí wa ẹ̀rín ni gbogbo ẹ̀yin abiyamọ bẹ́ẹ̀ àtẹni tó kù díẹ̀ káàtó fún tó wò pé ẹ kò ń ṣe Pariolodo lórí àtẹ̀mí ìyàwó ẹ̀ bọ̀ tó kù díẹ̀ káàtó fún gbogbo ẹ̀yin abiyamọ pátápátá àsìkò táwọn ọmọ yín bá fẹ́ sanjọ́ fún yín wọ́n ní fi pósí san fún yín. Àmín. Lójú ẹ̀mí yín báyìí òun lẹ máa gbẹ̀tọ́ yín lọ́wọ́. Àmín. Lójú ẹ̀mí yín báyìí lẹ máa gbẹ̀tọ́ yín lọ́wọ́. Àmín. Àsìkò tó bá yẹ kọ́ mọ́ san fún yín wọ́n ní fi fúláwà fún yín san fún yín. Wọ́n wà ní ìrànlẹ̀ àjòjì fẹ́ ní kọ̀ọ̀kan ní lágbára Ọlọ́run. Ẹ wá tọwọ́ bá pò ẹ̀ ń ṣe fún wa lọ́tún ló sì pé téèyàn bá ṣèròyìn ọ̀dọ́ wa bí oṣù tó lọ wọn á máa wò pé ṣéèyàn ló ń gbé bí ṣùgbọ́n ẹ wá sọnù ilé wa ẹ sọ di pé ilé yìí lóṣù tó la máa rí torí rádaràdà ló wá rí báyìí láìpẹ́ láì jìnnà nínú ọdún yìí gbogbo ẹ̀yin tẹ́ tọwọ́ bá pò tẹ́ fún wa lówó tẹ́ pa. Wow, ẹnìkan lòun fún mò ń bọ̀ ẹnìkan lòun fún parí ẹ̀ ní 50,000 naira ẹ má bá ń dúpẹ́ ẹ̀ sì máa dúpẹ́ lọ. ẹ ṣe àdúpẹ́ o lọ́wọ́ gbogbo yín pátápátá ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Àmín, lórúkọ àmín. Jésù ẹ̀ ní mọ bí tẹ́ ẹ ti mọ. Àmín. Ilé yín ò ní gbóná o ilé yín á máa tutù ní lágbára Ọlọ́run gbogbo yín pátápátá ẹ máa wá fọwọ́ pawú báyìí máa fèrè gìjó mi. Ẹ bá ń wo kọ́mẹ̀ntì o. ẹ nìkan júkú o. Àmín ìyá àdúrà ẹ ṣeun ṣé wàá jọyìn ẹgbẹ́ àfàdúrà jagun ṣọ́ọ̀ṣì wa torí àdúrà yín yìí ó ti ń lọ bí àdúrà 3 hours tírútírú yín bá gbọ́wọ́lé aláìsàn kí á ní ó fò dìde ọ̀rẹ́ bàbá aríkú yẹrí àbí bàbá ẹ̀ kan juwọ́ sáwọn yẹn pé wọ́n mọ̀ ṣe o. ẹ máa ṣe o ẹ ṣe o ní agbára Ọlọ́run gbogbo bí tẹ́ ti tọ́ bá kò tẹ́ mú owó ìlọ́po lọ́lọ́run fi rọ́pò àtẹ̀tẹ̀ wà ní Nàìjíríà àtẹ̀tẹ̀ wà lókè òkun gbogbo yín pátápátá lẹ máa kórè ayọ̀ nílé lágbára Ọlọ́run. Lovers all over the world, viewers, supporters, our well-wishers, we want to appreciate you. Thank you once again. This that you have done is great before the Lord. Eléyìí tí ẹ ṣe ó tóbi níwájú Ọlọ́run. Ọ̀tọ̀ ní kàn péyàn kéèyàn dẹnu pò máa ṣe. Ọ̀tọ̀ ní kàn péyàn láì dẹnu kéèyàn dẹ̀. Wọ́n ní action speaks louder than voice. Gbogbo yín dẹ̀ put in action ẹ̀ dẹ̀ ṣe. Ọlọ́run dẹ̀ gbé bàbá ga Ọlọ́run ó gbé ẹ̀yin náà ga o. Èmi náà a ní láti wá kí bàbá bá ṣe wá sí Kòròdú. Then bàbá dẹ̀ tó ń ṣe ohun tó lágbára. Bàbá handle ìsọjí tán ní ká wá ṣe ń bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ṣe nípa ti ara wọn ṣe Ọlọ́run bá ń san fún wọn. Mi ní lọ ń bí tí ìrànlọ́wọ́ díẹ̀ ò bá dìde fún bàbá ń bí ibi ni màá sùn sí ẹ bá wá bẹ́ẹ̀dì wá àbíṣẹ́ ẹlẹ́ni inú òrùn ni ẹ bá ń ta sí káwọn yẹn lè mọ̀ pé lónìí ló fẹ́ ta mí lára díẹ̀. Bàbá ṣe ti gba ọ́fíìsì tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ mọ̀mọ̀ tó sunkún ẹ bá nojú yín ògo ni fún Kristi ẹ bá ó ti já sẹ́rìn ṣe ti gba ọ́fíìsì bá ń wo táwọn èèyàn sọ mọ́ bọ́ 07054 900 751 07054 900 751 ẹnìkan ló fún ọmọ 10,000 ó jẹ́ lò ó jẹ́ 60,000 naira. Ẹ má bínú ẹ jẹ́ ń sọ ilé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń chat tí ẹ̀ ń pè tí ẹ̀rí ọba sọ̀rọ̀ as you can see it bá ń gbé nsàlẹ̀ mo ti padà tànà chat mélòó ló wà ń bí òrùn má jẹ́ òrùn òmu bọ́ báyìí jẹ́ ń sún báyìí ọ̀yá bá ń gbé ṣógbé how many chat 28,000 chat 485. So bí
ẹ wọ́n ká ẹlòmíì tí ẹ fẹ́ sọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀ gan-an ṣé ìgbéraga yín ló tó bẹ́ẹ̀ ìgbéraga kọ́ o jẹ́ ń fún ọ ní fóònù mi láàrin 30 minutes ó possible káyé sùúrù ẹni bẹ́ẹ̀ pé ẹ wá ṣé bá ṣe ń pè yẹn náà lélẹ̀ we have about close to 29,000 charge so please you are so sorry ẹ̀yin tẹ̀ ń pè tí àti ní ráàyè láti bá yín sọ̀rọ̀ we are so sorry about that. Ẹ̀yin tẹ́ fẹ́ gbóhùn bàbá ẹ pè ẹ̀yin tó wù yìí kẹta wọn lọ pé bí ẹ ṣe wá dọ̀ bàbá Pariolodo lẹ́rìn ẹ bá wa fún ọ ní nǹkan gbogbo ta níbi òjú bíi 10 15 20 minutes lọ 07054 900 751 ó dé máa pè sí ẹ máa pè sórí nọ́mbà kan ẹ máa pè sórí WhatsApp sáwọn bọ̀dá yìí bò ní skul wọn ṣé wọ́n ń lọ skul dáadáa ẹ ṣọ́ wọ́n ṣe ìparí exam gan ni. ṣé wọ́n ti sanwó skul wọn yẹn gbogbo ẹ ti parí ó yẹ ká owó bíi táwọn ọdún mẹ́wàá ló yẹ kéèyàn san lẹ̀ kankan máa lọ skul kankan máa lọ kán máa dé kán máa tiẹ̀ kọ̀wé owó skul fún wọn àwọn ọmọ yìí mò ń gbóòórùn Amẹ́ríkà lára wọn yóò dẹ̀ ṣe lórúkọ Jésù so if you are calling in call in first so we can do this ASAP. God bless you kí làwọn èèyàn sọ báwo comment yẹn we love you so much you know bí ẹ ti mọ̀ pé àwọn supporters wa mo máa ń sọ ilé pé you are the best ẹ̀yin kọ́ là kọ́kọ́ bẹ̀ you are the best mo gbé fún yín God bless you we love you kí lórúkọ kí ní page yín náà. Pariolodo comedy. Pariolodo comedy. Ẹ̀yin tí ẹ ti lọ follow wọn ẹ ṣé o. Ẹ̀yin tí ẹ ti follow wọn ẹ máa lọ bẹ̀ báyìí. Ẹ lọ máa follow Pariolodo comedy. Kí bàbá máa múnú yín dùn bẹ́ẹ̀. Ẹnìkan ní kí làwọn èèyàn máa ṣe lọ́dà Pariolodo comedy. Ẹ lọ máa rẹ́rìn náà ni. Ẹ ní ráyè kẹ́ máa ronú. Àwọn comedian gbàrí. Depression máa sá lọ. Ẹ ṣé depression máa sá lọ. God bless you. Ẹ ṣé. Then skit yẹn ò ní pẹ́ bẹ̀rẹ̀. Skit agbóǹkan. Ìyá Tabọ́tí Àbẹ̀ní Agbọ́n àti bàbá Pariolodo dẹ́ bàbá Adúlẹ̀rí pẹ̀lú àfàsúnà. Pẹ̀lú àfàsúnà wow ẹ sọ yẹ fún mi tẹ́lẹ̀ you are welcome to their midst that's great inú mi dẹ̀ máa dùn Ìbàdàn náà ti mọ̀ pàdé wá ṣe dẹ̀ kò sẹ́wà lè mọ̀ wá bẹ̀rẹ̀ mi wá very good 07054 900 751 ẹ má bínú kọ́ yẹn rí ní 07054 900 751 070 ìṣẹ́jú díẹ̀ pé lókù akànwá kí bàbá ni bẹ́ẹ̀ bá ṣe wá kí wọ́n yẹn àwọn yẹn ń kí yín bí o wow wọ́n fún yín ní 10,000 naira 10,000 naira sórí ètò lẹ́wà hello ṣébẹ̀ lẹ́wà sórí ètò lẹ́wà ó jèlò sórí ètò lẹ́wà wọ́n sì sórí ètò lẹ́wà ìta ètò náà wà sórí ètò lẹ́wà bùdá sórí ètò lẹ́wà bàbá náà kí yín o Olúwa ṣe o. ìkan lára àwọn ọmọ bàbá tó tóbìnrin tí mo rí fíìkì láìpẹ́ ìyá Ayọ̀mídé lórúkọ Ayọ̀mídé. Ẹ fíjọ rẹ àbí kí lè lè ṣe ṣe ń fẹ́ ni. Bẹ́ẹ̀ni sà orí wà lára àwọn láìpẹ́ yẹn ṣé orúkọ Ayọ̀mídé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó ti ṣe ní. Ó ṣe yín ní kíni ó ṣe yín lóore rí ẹ fẹ́ san. Ó ti ṣe mí bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé orúkọ ẹ̀rí Ayọ̀mídé ó jọ ìkan lára àwọn tó ti ṣe mí lóore tẹ́lẹ̀ ṣe ń béèrè sà. Bọ̀dá kẹ́yẹ asán Ayọ̀mídé ni ó yẹ san báyìí Ayọ̀mídé náà ni o ó ń gbọ́ yín ò ní. Ṣé ń pèrè ṣeré ni bọ̀dá. Mi ò ṣeré tó bá jẹ́ pé Ayọ̀mídé ẹ sọ fún pé ajé wọlé. ń gbọ́ so máa jẹ́ wọlé. Bẹ́ẹ̀ni sir, thank you so much sir. ń gbọ́ so máa jẹ́ wọlé àní o sọ pé thank you wọ́n náà sọ̀rọ̀ òkè ajé wọlé wo. ń gbọ́ ṣé Ṣàgámù ni alàgbà. Ṣé Ṣàgámù ni. Very good wo ọ̀rọ̀ ti gbọ́ ó yá jẹ́ ń wo receipt náà sọ́hùn gangan ló fún àbábà ló fún. Òun ni mo fún òtẹ́rẹ̀ wo ló ṣe mí lóore nígbà yìí. Olúwa ta lèmi náà ti ṣe lóore rí Olúwa bá ń pè wá ó yá mo ń retí receipt bọ̀dá wàá jẹ́ èèyàn 5,000 very good bàbá ẹ máa dúpẹ́ pé ẹ tún máa tún rántí mi o ẹ ṣe gan-an ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin sórí ètò lẹ́wà ẹ̀yin tí olólùfẹ́ Agbala Gabriel Foundation ẹ wò mí wọ́n ní mo ti fine. Sórí ètò lẹ́wà. Nígbà tí wọ́n wá wò mí lákọ̀ọ́kọ́ àtẹ̀lé àti ilé àjọra wa
ilé mi ugly ilé mi fine ilé mi fine lápá Ọlọ́run yes sir yes sir God bless you. yes sir àmín bàbá yes sir ẹsẹ̀ mẹ́sẹ̀gì ó dáa. ẹ ránu gbà ẹ ṣeun. àbáwo ní mẹ́sẹ̀gì hello ẹ káàsán dádì wa ẹ ra sà. àwọn náà ń kí yín àwọn náà ń kí yín. ẹ ṣe sà. èèyàn mélòó ló ń wò ẹ bá mi wò ó 7.3 mi ò nídìí kí ni o share rẹ kó o tó share ẹ ṣé bàbá we appreciate you God bless you ẹ ṣé o. hello sórí ètò lẹ́wà ń bẹ̀ 07054 900 751 bàbá wa ń bí o. I'm here with you fine boy is talking. Màámi Bọ́lá láti Amẹ́ríkà. Era man. Màámi mo kí yín o àdúrà yín àgbà o. Oya gbójú wọn wọn láwọn happy about the wife oya bá ń tàyàwó wọn lọ́rẹ́ o. ẹ ṣe àdúpẹ́ o Ọlọ́run ní padà lẹ́yìn o ojú òní ti gbogbo yín o abiyamọlẹ jẹ́ àwọn ọmọ yín ò ní fi kó sí ìbànújẹ́ sọ fún yín o lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ mà. I'm also fine too. Kenny. No criminal. Ìyàwó yín fine to you. Fine to me, yes sir. Go fine to me. She's not fine to you. It's not fine to me. It's not fine to me, yes sir. Bàbá ní àwọn àwọn fine. Wọ́n ti rí 90k. Kí ló tún ṣẹlẹ̀ ẹ bá ń wo kọ́mẹ́ǹtì yẹn ẹ bá wo kọ́mẹ́ǹtì yẹn God bless you 10,000 ó jẹ́ lò ó jẹ́ 100,000 eléyìí kan dúró as ó kàn dúró bó máa ṣe pè ní okay as trained the studio so very well imagine someone recognize the lady and she has helped the man before okay àwọn èèyàn dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àǹtí ẹnìkan send 2,000 naira God bless you we love you. Thank you God bless you. ẹ ṣé o. wọ́n ń sọ̀rọ̀ nípa tí wọ́n lè tẹ́ àwọn ọmọ yín dáadáa pé imagine káwọn ọmọ yín tún ẹ̀ pè yẹn ń ta àǹtí mo kó ẹ jẹ o Ọlọ́run gan fọ́ fún ẹ o kárí ẹ lọ sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà yes ma yes daddy wa ẹ ra sa láti Italy bàbá náà ń kí yín o ẹ ká sàṣà o ó kù ṣẹ́jú 5. sáà ó ti pẹ́ o. God bless you, ẹ ṣé o. Àwọn èèyàn máa lò àwọn èèyàn gbẹ̀nìkan ọ̀gá ńlá ẹ̀rọ mi ló ti orin ọ̀gá ńlá wàásù náà kéré Agbala Gabriel kéré òkéré. Ṣé èló ni Òṣùpá sẹ́ndì sí lọ́dún yẹn 300,000 ẹ kí Olúfimọ́. Mo kí lẹ́ẹ̀kan sí Olúfimọ́ wà lọ́wọ́ mo tún pàṣípò kí Alhaji Saidopi Òṣùpá Olúfimọ́ wà ọba orin mo gbé fún ẹ ò ní tọrọ jẹ wọn ní dáwọ ìbànújẹ́ fún ẹ lágbára owó tó ti lò ní wọlé lágbára. Dádì àmọ́ mi kàn máa kéyìn kan mú yìí. Dádì àmọ́ mi bá máa tún ìmú ìsì gbàgbó. Olórí Òṣùpá nìyẹn gbàgbó. Sẹ́rí àwọn tí mo kó wá bì lọ́sàn-án yìí mọ́jì òyà lẹ́nu pé ó máa ń gbórin onírúurú mọ́jì òyà lẹ́nu. Ó yá mẹ́rin ló ṣe ẹ ṣé o. Ẹ gbọ́ àwọn èèyàn ní kí mímíkì náà join àwọn skiti wọ́n ní I would like the other guy that mimic some artists like 5 minutes ago to join the Yagbonka drama crew. Sure. Second mi náà lọ join skiti. Ẹ jẹ́ mi mọ bá wọn fàtẹ́gùn pé ẹ kú sí ẹ. Very good. Ó jẹ́ lò ó 07054 900 751 kọ́ yẹn rẹ̀ ń bíbá ẹ̀ kọ́ ti pọ̀jù ń bíbá yìí. God bless you 10,000 kọ́ ti wọlé. 124,000. Ó jẹ́ 124 5,000 kọ́ wọlé. 129,000 wọ́n láwọn kọ́ fẹ́ ẹ kàn bless bàbá ẹ kàn bá ń bless wọn. He has received mercy from God. He has bẹ́ẹ̀ ní tọ́tún ṣe tó tún ya èmi lẹ́nu. Bàbá sólà mọ̀ lélẹ́yìí. Ṣé sólà náà ni? Ṣé náà ìjọba nílé very good very good very good God bless you 070 a ní ìṣẹ́jú márùn-ún ó tàn lẹ́yìn márùn-ún ìṣẹ́jú márùn-ún ló kù báyìí pátápátá márùn-ún ló kù 5 minutes more ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ ní crusade ìrọ̀lẹ́ ṣe ti ń múra
ẹ tètè gbéra ẹ torí máa bọ̀ ìrọ̀lẹ́ kẹ́yìn náà yìí. wá ránú gbà o àánú ni mo rí gbà o kì í ṣagbára o mo rí àánú gbà látọwọ́ Ọlọ́run láti pé nípasẹ̀ wípé mo tẹ̀lé Àgbàlá Gabriel mo rí àánú gbà. Ẹ máa bọ̀ maybe na dey come ẹ máa bọ̀ lẹ́ni today is the last day lẹ́yìn eléyìí a máa sọ bí ó ṣe máa tẹ̀lé ra wọn every Saturday 2 Saturday of the month nílùú Ìkòròdú ó ti sẹ̀ lágbá Ọlọ́run èdè já láì jẹ́ kí wọ́n gbàdálé yóò agbára tó àti já èdè lágbá Ọlọ́run. 134,000 naira 5,000 míì 139,000. ó jẹ́ 139,000 naira ẹ̀yin crew kílẹ̀ inú ó fún bàbá akọ̀yẹ ti fún ọ lówó lọ́jọ́ yẹn àbíṣẹ́ fún ọ lówó kí ni ń lọ náà kí ni ń lọ ìwọ ni mo ní sí kúrò ti ṣiṣẹ́ kò ní ti dáṣe lásán ti lọ bàbá ẹ ra sà láti Amẹ́ríkà ẹ káàárọ̀ sà àbí ẹ káàsán àbí ẹ káalẹ́ sóòrù lẹ́wà ní. ẹ̀ka kú gbà yìí. èmi náà rí bẹ́ẹ̀ sà. ẹ sọ fún bàbá Pariolodo Òkè-Èjìgbò ni mo ti mọ̀ wọ́n láti yé wọn. Òkè-Èjìgbò. bẹ́ẹ̀ ni pẹ̀lú aláìyá ibùé. Òkè-Èjìgbò ni mo ti mọ̀ wọ́n láti 1979. bẹ́ẹ̀ ni àjọ wà ní. àwọn náà ti sọ wọ́n lẹ́jọ́ wà ní. àjọ wà ní kò ní bàjẹ́ fún yín o. láti lè ṣó sọ. ààrẹ káyọ̀délé ọba ńlá dó. yes sir. ẹ ṣe náà kò ní bàjẹ́ fún yín sá o. orí ètò lẹ́wà. orí ètò lẹ́wà. yes ma. Calling from UK, mo fẹ́ fún 10,000 fún bàbá Pariolodo's children, àwọn ọmọ 10,000. àwọn ọmọ wọn lẹ fún ẹ̀yin ọmọ mi yẹ dúpẹ́ ẹ̀yin ọmọ mi alálùbáyé ká. thank you. 10,000 fún mọ́mì. fún mọ́mì 10,000 mọ́mì. ọpẹ́ o ojú òní tí yín o. 10,000 fún obìnrin tó wà pregnant yẹn tẹ́ pè lánàá ní kò sí. tẹ́ pè lánàá. ok mi á ní sẹ́nìkan lóyún alùpùpù wẹ̀ pé ẹ ṣé màámi ó jẹ́ 30. God bless you ma ẹ ṣé ma God bless you ma God bless you ma. Yes, thank you ma thank you ma God bless you ma. Oya 20 ni wàá ṣí. 159,000. God bless you. Ẹ ṣé o God bless you we love you. We love you, we love you, we love you. Èyàn mélòó ló ń wò? Hello. Mélòó? Sórí ètò lẹ́wà. 15. 15. Thank you sir. Man. Wow, God bless you man. Ẹ máa rí àánú gbà o. God bless you man. 174,000. Ìyá ẹ ṣé ma ẹ ṣé ma. Yes ma God bless you ma. Hey, ògo ni fún Jésù. Hallelujah. Ó kù ìṣẹ́jú márùn-ún àbí? Ṣebí ìṣẹ́jú márùn-ún náà ni? Ẹ wá sọ̀rọ̀ mélòó ló kù? Ìṣẹ́jú márùn-ún ló kù báyìí. Ní sọ̀rọ̀ mọ́ ìṣẹ́jú márùn-ún ló kù báyìí. Why finally? Sórí ètò lẹ́wà 5 minutes more. Sórí ètò lẹ́wà ma. Yes ma. Ma first born wọn ni? Okay. 10,000 naira. God bless you, ma. Ẹ ṣé ma o. God bless you. Ẹ ṣé ma. God bless you. Ó kù ìṣẹ́jú márùn-ún àbí ìṣẹ́jú márùn-ún ló kù lẹ́yìn. Ètò mẹ́rin márùn-ún ló kù báyìí. Sẹ́ẹ̀rì báyìí ìṣẹ́jú márùn-ún. Finally báyìí. Kò kárí àdúrà lámẹ́sálásí. Hallelujah and source. Èyí ló pé 10,000. 194,000. Ẹ kàn bá bless bàbá yìí. Ẹ bá mi bless wọn. God bless you. We love you. Ẹ máa tẹ̀síwájú sí i. Ẹ máa retí skit yẹn láìpẹ́ yìí. Èmi náà máa wà ń bẹ́ mi máa ṣe ọkọ̀ oṣù àtọkọ̀ àjẹ́. Bẹ́ẹ̀ni àwọn olóko sàkàjẹ́ ó ti pàṣẹ lẹ́nu mọ́ ti kóso lẹ́nu mọ́ nílá ayé tèmi. Yes, this is ọkọ̀ oṣù àtọkọ̀ àjẹ́. Èmi àtúnṣe àwọn jẹ́nu àwọ̀ kan náà. Èyàn ṣe mi gbọ́dọ̀ táyẹ̀ o. Mo ti ń jẹ tẹ́lẹ̀ bọ̀ tó wù mí. Mo tún pẹ́pẹ́ ti gbà lẹ́nu mi. Gbàdé mi gbọ́lá wọn ló wá yín lọ fún ni. Bàbá ó fún mi gógógó ni o. Ọ̀rọ̀ mi kalẹ̀ ní. Sórí ètò lẹ́wà. Orí ètò lẹ́wà bíta ètò sọ̀rọ̀. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Yes. Yes ma. Yes ma. À ń gbọ́ yín ma. Olúwa yóò pa yín lẹ́rìn ẹ máa rà àánú gbà. Tí a bá parí tó bá possible tí ẹ bá pè padà ẹ ra mà. Receipt kan wọlé o, receipt kan wọlé o, receipt kan wọlé o. 20,000 naira.
God bless you, sir. 20K. God bless you, sir. God bless you, sir. 214,000. Kí ló sọ mẹ́? Ó jẹ́ lò ó kù ìṣẹ́jú márùn-ún. Àbí mélòó lọ́kùnrin? Ṣé márùn-ún náà ni? Ṣé wàá rí báyìí? Kò sọ̀rọ̀ mọ́. Kò sọ̀rọ̀ mọ́. 5 minutes báyìí. Ẹ má jẹ́ darúgbó síbí. Ìṣẹ́jú márùn-ún báyìí, ìṣẹ́jú márùn-ún. Yányán kò sí. Hello, sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà dádì wa. Dádì wa ẹ kú iṣẹ́ sà. Yes sir. Olúwa iṣẹ́ sà. Yes, Daddy, God bless you. We love you. Thank you, sir. Wow. Sir, any kílẹ̀ pé? Send 100,000. Ṣé nísinsìnyí náà sir? Just about a minute ago. Bàbá ọ̀run àánú máa sílẹ̀ lórí. Thank you, sir. God bless you, sir. Ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Torí pé ẹ ta bàbá ìlọrẹ, ẹ̀yin náà máa rí ìrànlọ́wọ́ àti ànúgbà. Jésù Olúwa wa. Wọ́n send the 100,000. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. 314,000. Wow. Lẹ́nu sìn. Owó ìmọ̀ tí ń lọ 1 million kan. Láì gba lápò. Láì gbowó gúrúmì. Ó dà. Ẹ jáwọ́ tó lọ́jọ́. Ó kù ìṣẹ́jú márùn-ún. Ṣé márùn-ún náà ni? Ṣé márùn-ún ló kù? Bátìrì àgọ́ ẹ̀ka ti bàjẹ́ 5 náà ló ṣì wà. Sórí ètò lẹ́wà. Ó kù ìṣẹ́jú márùn-ún báyìí. Mo ti dìde. Tí n bá ti dìde ó ti kù márùn-ún. Sórí ètò lẹ́wà. Yes sir, ìṣẹ́jú márùn-ún ni mà. Yes ma. Ẹ ṣé mà. Ma. Mọ́mì àgbọ̀n tẹ̀ ń sọ mà ẹ lé àfáàsù náà. Yes ma. Thank you. Yes ma. Okay, send us missing. I'm retí ẹ mà. Ẹ ṣé o. God bless you. Hello, sórí ètò lẹ́wà. Alhaji. Okay, ẹ ra dádì wa. Ẹ ra sa. Ó kún ìyànjú márùn-ún. Mo ti dìde. Ẹ ṣé gan sa. God bless you. Hello, sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Olúwa ṣeun o. Yes sir. Ọ̀rẹ́ bàbá parí ẹ̀. Ọ̀rẹ́ wọn pọ̀ ń bí o. Èmi náà ìkan lèmi náà o. Àríkúyẹrí. Wọ́n wà ní apá àlàáfíà wọn gbé ojú wọn. Àríkúyẹrí. A fẹ́ fún wọn ní 10,000. 10,000 naira. God bless you ma. Thank you, sir. Ẹ ṣé ma. God bless you ma. Yes ma. God bless you ma. God bless you, ma. Ẹ ṣé ma. God bless you ma. Ẹ ṣé ma. God bless you. Èèyàn mélòó ló ń wò ó bá mi wò ó? 8.2. 8.2. Kí ni ń jẹ́ 8.2 náà? Ṣé 8.2? Ṣé 8 báyìí? Ṣé 8,000 ni? Wow, bàbá yìí nìkan tán. Bàbá Pariolodo, Ọlọ́run ló mú ẹ bọ̀. Ènìyàn sọ pé ó pẹ́. Ọlọ́run ló mú ọ pẹ́. Olórin àjẹpẹ́. Gbogbo ẹ̀ tẹ́ ń tọ́jú mi tẹ́ ń ṣàánú mi gbogbo ẹ̀wà Yusuf làgbọ́ Ọlọ́run. Ilé bàbá yín ilé ìyá ní tẹ́sí ẹ̀wà Yusuf làgbọ́ Ọlọ́run. Gbogbo yín ò ní wọ mi. Ṣé wọ́n that's my life. Wo àwọn tó ń send account number sí mi ẹ má send ẹ sí mi o. Beggar ni mi àwọn yẹn kan ti láti last time ẹ send account number sí mi. Ẹ rí pé wọ́n beg for me they are begging for me too. Ẹ má send account number. God bless. All Agbala Gabriel Foundation. God bless. Mo pala sasinu ayé.
But the power confirm me. Hello, sir. Ọlọ́run máa ṣe ìyanu ayọ̀ fún gbogbo Ọlọ́run máa ṣe ìyanu ayọ̀ nínú ayé iṣẹ́ support pàtàkì Àgbàlá Gabriel. Wọ́n níbẹ̀ kò ṣe bẹ́ẹ̀. Ẹ sẹ́ni àkáǹtì yín sí mi. Ẹ fẹ́ ṣe kí ni? Ọwọ́ àfúnni òkèlè ń gbé. Ẹ fẹ́ host mi. Lọ́nà wo lẹ fẹ́ host wa? Pariolodo yẹn mo fẹ́ kẹ́ wá ṣe nífẹ̀ẹ́ sà. Níbo láti wá ṣe nífẹ̀ẹ́? Bóyá wájú palace ò ní àbí Mayfair roundabout. Ó dà tí a bá ti parí ètò kí ẹ padà pè. Yes. Àkànnà ti pè láti Ṣàgámù pé pé kí bàbá máa bọ̀ Ṣàgámù. Gbogbo bí ìlú tí a ti dè ọmọ ó ti dé. Sórí ètò lẹ́wà ó kù ìṣẹ́jú 5. À ń gbọ́ ìsà. Nípasẹ̀ máikrófóònù tó. Hello. Olórin náà máa ṣe. Sórí ètò lẹ́wà. Afẹ́rí nífẹ̀ẹ́ ó dáadé. Yes sir. À ń bọ̀. Sórí ètò lẹ́wà. Hello sir. Sórí ètò lẹ́wà. 10,000 sí bàbá. Thank you, God bless you, Mao. 10,000. Àdídáwò bàdújẹ́ fún yín, Mao. 24,000. Yes sir. God bless you, man. Ojelo. 324,000. 324,000. Wow. Ó kù ìṣẹ́jú 4 báyìí. Ó ti kó 5 báyìí. Ó kù 4. God bless you lovers. We love you. We love you. We love you. We love you. Ìkòdú ẹ jáde wá gbọrẹ. Ìkòdú ẹ wá gbàánú. Òní ni the last day o. Lẹ́yìn èní ó tún dóṣù tó ń bọ̀ Sátidé méjì láàrin oṣù. Ọlọ́run ti ìjẹ́ Gabriel lè ti gbé ayọ̀ wá sí Kòdú. Ní Kòdú ọ̀gá ìdè já. Èṣù ti pòfo. A máa ṣàgó tó bá yá. Èṣù ti pòfo. Ìrọ̀rùn ayọ̀ ètò ìmọ́lẹ̀ ti dé Kòdú. Ẹ kó nù òkùnkùn. Wọ́n bá múná lé ilẹ̀ mọ́ bọ̀ ní kékeré Gabriel kó gbàdúgbò yín kọjá. Ìní àkàntàn lára tó wọlé ní Ifẹ̀. Èmi náà fẹ́ kán máa bọ̀ nílà o. Àyíwá kìíṣẹ́ mú nìkan ìlànà ń fẹ́ àdúrà àdúrà ó ti wà mọ́ gbà sí kìíṣẹ́ mú nìkan là ń mú wa. Fẹ́ àdúrà lágbọ́ Ọlọ́run ó sẹ̀. Olúwa kó gbàdúrà fún yín kí ẹ rí àánú gbà. Láti òní lọ ẹ ò ṣe àṣetì mọ́. Ẹ lọ bá ìrànlọ́wọ́ Ọlọ́run pàdé. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Ẹ ra mà. God bless you ma. Mo dẹ̀ fẹ́ join kíní yín àti iṣẹ́ àríṣẹ́ fún 4 months báyìí. Okay, tí a bá ti parí ètò kẹ́ pè mí. God bless you. Ó kù ìṣẹ́jú 3. God bless you. We love you. We love you. We love you. Thank you very much. Àní pẹ́ máa lọ. God bless you. Hello. Ògo tuntun kí yín o. Ẹ wo kọ́kọ́rọ́ ọkọ̀. Kọ́kọ́rọ́ ọkọ̀ rí. Ẹ̀rí ilé ẹ̀rọ ọkọ̀ tá a gbé wá. Ojú ilé máa ṣe rí ayọ̀ tá a máa gbé lọ ẹ̀rọ ọkọ̀. Kì í ṣe mọ́nà pé ọkọ̀. Ìpẹ̀rù mo ló ń jẹ́ pẹ̀rù. Látara Ṣàgámù. Sórí ètò lẹ́wà. Kò fi bẹ́ẹ̀ sájẹrẹ kẹtọ́ lẹ̀. Ò Jésù ń ṣiṣẹ́ sà. Bí inú àwọn èèyàn ẹ ṣe ń dùn, ayé yẹn á máa tẹ̀síwájú. Àmín Jésù. Ẹjọ́ ẹ bá wa wo nǹkan tá a lè ṣe fún first born bàbá yẹn. The guy is a graduate. If there is a way you could help him with your friends and your people supporter, you can get the guy a job. A ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. A ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. A ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. A ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ sà. A ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Thank you sir. Amen sir. Ẹ ṣé sir. Thank you sir. Thank you sir. God bless you. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ọ̀nà gbéra lọ́wọ́ dìde fún yín náà. A graduate says Baba. Why? Kílẹ̀ pé? A graduate says Baba. Nígbà tí o ṣiṣẹ́. Ó kè pé bábà ni wọ́n ń ṣe nígbà tí ò sí iṣẹ́. Ó kù ìṣẹ́jú 2. Èló ló jẹ́? 324,000. Èwo lẹ fẹ́ pè wo lẹ ń pè? 324,000. 324,000.
God bless you. God bless you. And God bless everybody again. Yes. God bless the crew. God bless Agbala Gabriel Foundation. And God has blessed my family. Amen. Baba,